Ẹ̀yin tèmi, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ibi tí bá ti lẹ́fẹ̀ẹ́ láti máa wò tó. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá orúkọ tèmi ń jẹ́ àdàkú bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi subscribe sórí Kemí Show yẹn lágbára ọwọ́ tó fi tẹ subscribe yẹn, ọwọ́ yẹn ní fi gbọ́mọ sí i. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ò pọ̀. Lákọ̀ọ́kọ́ mo ti post sórí Kemí Show yẹn, àwọn àgbo tí a tún ní ó ti wà níbẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tẹ́ ti ń tẹ̀lé mi, mo sọ pé lórí Kemí Show tí mo ṣí yẹn pé torí business pé ó ní àwọn ọjà tí mo fẹ́ máa polówó bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló jẹ́ kí n ṣí Kemí yẹn torí mi fẹ́ máa polówó lórí bí ọ̀rọ̀ la fẹ́ wá máa sọ ń bí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ sí wa la fẹ́ máa sọ ń bí. Kò dẹ̀ ní dáa kí a máa tún máa fi yẹn máa disturb page yìí. Láìpẹ́ láì jìnnà mo máa bẹ̀rẹ̀ sí ní ta àwọn aṣọ tó quality tó yẹ pé wọ́n ti kóṣẹ́ sí, tán ti to stone sí, àwọn agbádá, àwọn gáùn, àwọn ọ̀rọ̀ àti bùbá tó wà ókè, tó jẹ́ lace tó jẹ́ ẹ̀nu tó ṣe pé tẹ́ẹ̀ náà bá rí ẹ̀ mọ̀ pé yẹsẹ̀ wọṣọ. Kò dẹ̀ ní wọ́n rárá. Lágbára Ọlọ́run, agbára yín máa ka. Ẹ bá dẹ̀ rà ẹ mọ̀ pé ẹ ra aṣọ. Ibi tẹ́ bá wọ̀ dé wọ́n máa béèrè pé nú aṣọ yìí wà ókè. Lágbára Ọlọ́run àní pẹ́ bẹ̀rẹ̀. Níbo jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ yìí ni wípé àwọn kan ń taṣọ ní online. Kọ́lọ́run kó ṣàánú wa. Ẹ mọ̀ mí pé ìgbà tí màá bẹ̀rẹ̀ ṣáàtì mo ń polówó aṣọ dáadáa, àtàgò àti yarí ní gbogbo nǹkan ni mo ń polówó. Nǹkan tí mo ń tà tí mo ti ń tà àwọn nǹkan ó ti pẹ́ torí ẹ̀mí ara mi ò balẹ̀ tí ìgbà tí iṣẹ́ tí mo rí pé iṣẹ́ ò sí nílẹ̀ mo tún travel mo tún lọ ra aṣọ àwọn nǹkan kéèké tún lọ rà tí ẹ pé máa fi máa pọwọ́ dà mo ṣe ń ṣe nìyẹn torí mi ṣe ní tẹ́ pé ó ń jókòó àbí kinní. So mo wá rí àwọn kan tí wọ́n ń polówó gíní 10,000 8,000. Ẹ̀yin tèmi fẹ́ pè ní sákìyèsí. Ṣé rí èèyàn ju èèyàn lọ, aṣọ ju aṣọ lọ, ilé ju ilé lọ, bẹ́ẹ̀ ni mọ́tò dẹ̀ ju mọ́tò lọ. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ aṣọ rí. Aṣọ tèmi ń tà, àwọn tẹ́rí pé mo ń tà yẹn gíní lẹ́jọ́ mẹ́ta nígbà léyá tí mo fẹ́ torí mi taṣọ lẹ́jọ́ mẹ́ta yẹn. Àwọn kọ́sọ̀mù tó ti ra gà lọ́wọ́ mi ẹni ẹ wá sọ pé mo gbọ́dọ̀ èmi ò fẹ́ lọ rajà o, mi ì fẹ́ wo wàhálà tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o. Mo ní èlò ló fẹ́ ra, ó ní òun fẹ́ ra méjì. Mo ní mi lè lórí méjì lọ because n bá lọ. Níbi tí mo wà ní ọ́fíìsì báyìí ló pe àwọn èèyàn ló pa Hausa èmi dẹ̀ gba Hausa ló gba Hausa ó dẹ̀ gba owó pé aṣọ tó wọ̀ lọ́jọ́ ìtẹ́ ní ẹ láìkì yẹn pé woman yẹn fẹ́ travel pé mélòó ni lọ́wọ́ ara ẹ̀ ló ti fún mi ní owó èèyàn 8. Gíní tèmi ń tà fún àwọn kọ́sọ̀mù èmi nípa wọn fún yín 65,000 mọ́ tọ̀pà márùn. Mi ń ta àwọn Yorùbá ẹgbẹ́ àwọn tó jẹ́ agent mọ́ ta fún wọn ní 60,000. Bọ̀ àwọn kọ́sọ̀mù 65,000 mọ́ ta ẹyọ kan fún wọn. Tó yẹ pé mo wá polówó ọjà yẹn ní online kí ọ̀kan máa sọ pé wọ́n ṣì tí ní wọ́n gba yín ní o 10,000 5,000 1,000. Ẹ gbọ́ èmi ò mọ báwọn èèyàn ṣe ń ronú o. Mi ì mọ báwọn èèyàn ṣe ń ronú. Èèyàn wá tajà ẹ máa ní wọ́n gbá wọn ni. Ṣé ẹ̀yin tẹ́ tajà ẹ̀ gbá wọn? Bí nǹkan tí mo sọ ní ẹ wo aṣọ tí mo wọ̀ yín sí, àǹkárá tí mo wọ̀ yìí. Ẹ lè máa wo báyìí o. Kì í ṣe àǹkárá wọn tàbí ṣe àǹkárá 2,000. Àǹkárá táwọn ìyàwó àwọn mọ́là tó jẹ́ custom tí mo máa ń bá wọn rà lọ́yìn tí mo ń tà fún wọn ní. Bí mo ṣe wọ̀ yìí ẹ lè kó 10,000 dání kẹ́ẹ̀rí. Kì í ṣeré. Àwọn tí mo dẹ̀ dé kó mo rírú ẹ̀ gẹ́lẹ́ tó ṣe bọ̀ tìgbà tí mo dídì lọ ná. Mo ní wọn sílé báyìí bẹ́ẹ̀ mo máa ń ná mí ní 4,000 mí ní 3,000 mo ti ẹ̀rẹ́rìn ni. Tí irú aṣọ tí mo wọ̀ ní kí n bá máa polówó ẹ̀ kí wá ní mo ń tà bí i 16,000 or 20,000. Kí ni 20,000 àǹkárá tí mo wọ̀ yìí o. Kí ẹni ẹ wá kó wá ní irú àǹkárá kó lọ ra irú ẹ̀ lẹ́kọ̀ọ́ irú ẹ̀ lẹ́kọ̀ọ́ gangan kó wá máa ń wò pé wo 3,000 ni o 5,000 ni o 2,000 ni o. Ǹjẹ́ ẹ̀ ní mú mi ní olè? Ẹ̀ ní mú mi ní òpùrọ́? Ẹ lọ wo show tí mo ṣe ní mo drop show yẹn lórí Kemí Show ẹ lọ wo àǹkárá tí mo wọ̀ yẹn. Èmi ò máa ń wọ àǹkárá kékeré o kì í ṣe pé mo dẹ̀ fi ìgbéraga o torí mi ì ní owó bọ̀tọ̀ Ọlọ́run ò jẹ́ kí ìyà jẹ mí. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n tọrọ jẹ. Mi ì lówó bọ̀ mi ì tọrọ jẹ. Nǹkan tó jẹ́ kí èmi máa ra àǹkárá kékeré ni pé owó tèmi máa fi ran ló máa ń ro mí lára. Bó ṣe wà ní ìsìn ó ní ètà ń ran. Bó ṣe wà yìí ó ní iye tí tailor ń gbà. Àyẹ̀kẹ́ tí wàá fi iṣẹ́ díẹ̀ sí lọ́wọ́
ní sí lára, wọn ò ní gba 5,000 lọ́wọ́ wọn ò ní gba 7, aránṣọ 10, aránṣọ 5. Ìgbà tí èmi gangan tiẹ̀ ń ṣaláròrò pé télọ̀ mi tó máa ṣọ rántí mo ní ṣaláròrò tí mo lọ gbàṣọ mi fún yàn mi ọjọ́ yẹn máa wọ aṣọ yẹn máa dẹ̀ sọ pé aṣọ tí mo sọ fún yín nìyí. Aṣọ náà àwọn àǹkárá ńlá yẹn ni ọjọ́ kan mo rò òun àti green yẹn. Ẹni yẹn bàjẹ́ pé ọrùn yẹn ó ń wọ́ báyìí ni kò straight báyìí, aṣọ ńlá gidi dẹ̀ ní aṣọ àǹkárá ńlá. Òun jẹ́ kí n padà sọ́dọ̀ ẹni tó bá mi ránṣọ torí owó ẹ̀ pọ̀ ṣùgbọ́n ó máa ránṣọ fún tẹ́ pé àwọn èèyàn mọ̀ pé yes eléyìí tailor ni. So kí ẹ̀ wá rí pé mo wọṣọ kan kó wá lọ ra irú ẹ̀ lẹ́kọ̀ọ́ kó wá ní ẹ wo 2,000 ni o, kò make sense. Èmi ò fẹ́nu bà jẹyàn jẹ́ mo kórìíra ẹ̀ mo hate ẹ̀ láyéláyé àbáko kí n rí gan pé ó ń ṣì tí wọ́n gan wàhálà àti àwọn tó ra ni tó bá yá àwọn náà gbọ́n. Tó bá yá àwọn náà gbọ́n. Ẹ má ká máa fẹ́nu bara wa jẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan. Nǹkan tó máa jẹ làá náà wá. Lóòótọ́ àwọn yẹn náà wọ́n jèrè iṣẹ́ ọwọ́ wọn ni àwọn tí wọ́n ń bàjẹ́ àwọn jẹ́ yẹn. Ṣùgbọ́n tí a bá ti sọ lẹ́ẹ̀kínní, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹrin, ó ti tó. Tí a bá ti ń tẹnu mọ́rọ̀ gan èèyàn máa ń da lábùkù ni. Màá gbọ́ kí ló ń ṣe gan. Wàhálà ẹ̀ gan ti fẹ́ pọ̀ jù kí ló wá ń rò lẹ́jọ́ gan. Kí ló ń gan tà gan ṣé ẹjọ́ tó lọ́run aṣọ ilé gíní gidi. Ṣé èèyàn lè rà ní 10,000 ni? Àbí 5,000 àbí 8,000? Ẹni tó wá ta gíní gidi ní 10,000 òun náà ti fowó tiẹ̀ lé o. Ṣé ìyẹn ló fẹ́ tà fún aráàlú òyìnbó irú aṣọ ilẹ̀ yìí náà wá ń rà? Ẹ̀yin gan ń try àwọn táwọn àbí kì í ṣe tẹnu èmi ò ń wọṣọ òṣì. Bọ́dẹ̀ máa ta aṣọ ẹ̀yin gan náà bá máa bẹ̀rẹ̀ ẹni hàn Kẹ́mi Bùkọ́lá ó ń try. Èmi ò ń ta aṣọ òṣì mi lè ta aṣọ òṣì fún yàn torí èmi gan ń wọ̀ mi ní ṣe pé mo lówó o but láti ilẹ̀ mi lèmi ò tẹ̀ kí ń wọṣọ òṣì. Ọjọ́ tẹ́ pé mo máa lò pé máa pẹ́ tí bá tún yọ bá tún dá ẹ wo léèsì gíní àǹkárá tí mo fi ṣó ti kẹ́ńbì ẹ lọ wò ó àǹkárá yẹn ti lé ní 6 years lọ́wọ́ mi ẹ lọ wo àǹkárá yẹn. Ó máa dàbí pé wọn kò lọ́sọ̀ tí mo wọṣọ yẹn níwájú náà ti yàn àwọn kọ́sọ̀mù tó máa bí mi tí mo ti bára rú aṣọ yẹn wọ́n ti lé ní 10 láwọn obìnrin yẹn nígbà àwọn ọkùnrin gan tún rán mi ní aṣọ pàṣọ àwọn láìkẹ̀. Eléyìí tí mo wọ̀ ẹ́gun mo ti bá kọ́sọ̀mù yẹn mo ti bá wọn ra fún ẹ̀wọ̀n tó àwọn èèyàn 5 mo dẹ̀ mẹ́tí mo tà fún wọn. So ẹ má jẹ́ ká máa fẹnu bà ara wa jẹ́ tó jẹ́ bí ti pé aṣọ àbí nǹkan kan àbí ṣéènì àbí kankan o ẹ má jẹ́ ká máa tú jẹ ara wa síta. Gbogbo wa gan la mẹ́nu ẹ̀ ṣùgbọ́n tajà ẹ kí n tajà mi kó kàkú dẹ̀ wọlé lọ. Èèyàn lè bá máa fò bí ẹyẹ kò kàn mí. Bí èmi gan ṣe wà yìí bí mo jẹ́ kínní láyé tèmi èèyàn náà lèmi náà. Kò yẹ yín èèyàn náà lèmi náà èèyàn náà lè gbogbo wa. Ẹ má jẹ́ kí a wá fi gbogbo ẹnu èèyàn tẹ̀lé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀mejì tó ti pọ̀ mẹ́ta tẹ̀dẹ̀ ń tẹnumọ́ tẹ̀dẹ̀ fi ẹnu já bà àwọn èèyàn jẹ́. Wọ́n ò gbọ́dọ̀ pé mo tẹ̀ wá ń ta èyí kó tó yẹ kí mi ta gíní yẹn ni pé mo rí mọ̀ pé àwọn kọ́sọ̀mù yẹn bá mi rà gan. Mi ìdẹ́lẹ̀ wá ṣe ra mi léṣe ẹ̀ ń gbẹ́ post síbẹ̀ ní ìsìn mo ṣe free. Àkáyọ̀ gíní yẹn gan mi lè fi bẹ́ẹ̀ tà online because táwọn yẹn bá need wọ́n máa kó lé mi lọ́wọ́ káàṣì wọn máa kó lé mi lọ́wọ́ èmi náà dẹ̀ ti yọ tèmi mo ń bá wọn lọ rà ni. Ìfẹ́ náà fi ń bá mi rà gbọ́n Haúsá ni wọ́n àwọn náà mẹ́nu bì. So ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ tó fẹ́ dà bẹ́ẹ̀ ni pé kọ́lọ́run kó ṣàánú wa. Lóòótọ́ lẹ́nu mo ṣàkíyèsí nǹkan kan nǹkan tí wọ́n bá ṣe lèmi máa sọ o. Lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ ní àdúgbò tèmi ń bí àti níná tí mo ti rí epo mọ́ ní ìsátidé ní 2 weeks iná ti ń wà. Ṣùgbọ́n kí ọ̀kan máa ń mi pé wọ́n ṣe ọ̀nà no ìjọba tàwa wọ́n ṣe ọ̀nà rárá ẹ má yọ kán fi ìkọ̀ bò í lójú. Bí gbogbo Èkó ti tó ìkọ́ pé ọ̀nà ibì kan náà ṣe kẹ́dẹ̀ á máa tẹnu mọ́ yẹn ọ̀nà Àpápá ń bẹ̀ yẹn lọ wò ó àánú ajé á ṣe yín. Woman kan tó wá láti abroad lẹ́jọ́ mẹ́ta yìí tó wá gba kọ̀ńténà ẹ jẹ́ kó wá kò ní fẹ́ sọ kó wá ròyìn bọ́nà Àpápá ṣe rí. Ẹ wo woman nígbà tó dé pé ó fún ìgbà tó máa tọjọ́ 4 ẹni pé ó dúdú wá ni wàhálà tó wà ní ọ̀nà yẹn ẹni tí ò bá gbó ó máa faint. Ní nǹkan tó ẹ jẹ́ nǹkan tó ẹ pé ó fẹ́ máa mi ò ń fẹ́ wàhálà tí wọ́n ní kí n máa fídíò yẹn kò sẹ́ni tó máa mú mi ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kí Nàìjíríà mo wà tí n bá fídíò ọ̀nà Àpápá yẹn àbí ọ̀nà ibi tí mo ń gbé àbí ọ̀nà Ànímọ̀ṣọ́ gbogbo Ànímọ̀ṣọ́ yẹn Yàlànpájà Ìkọ̀tún o ẹ bá ní gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn ẹ rò pé inú gbó làwọn èèyàn ń gbé. Ẹlẹ́wọ̀n pé ìjọba kan ṣe kí ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ kò dáa
ẹ má jẹ́ ká máa parọ́. Ibi tó ọjọ́ ẹ lọ sí ọ̀nà Ìkòròdú, ẹni yẹn lọ sọ́dọ̀ Ìkòròdú kò ṣó Ìkòròdú o, kẹ́ ẹ lọ wo bí Ìkòròdú ṣe rí. Ìgbà ayé Ifáṣọlá ó ti ń ṣe díẹ̀díẹ̀, bọ́dí sí wọn ò tí ì parí ẹ̀. Mo ń sọ fún yín, wọ́n ń ṣe, wọ́n dáwọ́ lé, wọ́n ń dúró, wọ́n dáwọ́ lé, wọ́n ń dúró ní. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ibẹ̀ yẹn ọ̀nà Ìkòròdú ò tiẹ̀ ṣe mí, kò sí ọ̀nà tó kàn mí. Bọ́ ọ̀nà pápá tẹ́ pé ibẹ̀ gbogbo lílo owó tó owó ti ń jáde, ó yẹ kó ti ṣe ọ̀nà yẹn. Ọ̀kadà téèyàn máa ń gun gbà mí, ẹ̀rù máa ń bà àwọn èèyàn, ẹ̀rù tẹ̀ máa ń bà mí. Torí bẹ́ẹ̀ tó òjò bá rọ̀, ẹ̀rù máa ń bà mí. Àìmọ̀ ìgbà tí ọ̀kadà tó ti gbé mi ṣubú bẹ́ẹ̀, mélòó la fẹ́ kà? Torí inú omi yẹn máa dàbí omi ńlá ni láàrin títì. Mọ́tò, kò sí mọ́tò tó lè lọ straight lọ sí ọ̀nà pápá, kò sí mọ́tò náà. So ẹ jẹ́ ká bá rí òótọ́, ẹ jẹ́ ká máa sòótọ́ fún àwọn èèyàn wa. Ẹ má jẹ́ ká máa ṣe tó pé mo nífẹ̀ẹ́ èèyàn kẹ́dẹ̀ máa parọ́. Ẹ̀ṣẹ̀ ni kí èèyàn bá parọ́. Ẹ̀ṣẹ̀ ni kí àgàgà àgbàlagbà tó ń parọ́. Kí lẹ fẹ́ kí ọmọ yín bá lọ́wọ́ yín nígbà tẹ́ bá bọ́ sí online tó yẹ pé irọ́ náà ni. Irọ́ ti pọ̀ jù. Kí lẹ fẹ́ kí ọmọ yín bá lọ́wọ́ yín? Kódà kò bójúmu rárá. Ẹ tún wo àwọn ọmọ tó ń gbé, ẹni pé ìjọba Buhari ó dá o, ó ti ń mú àwọn èèyàn. Ṣó tẹ́ ṣe yẹn? Ó ti mú mo ń wò pé ẹ gbà mí. Gbogbo àwọn Boko Haram tó ń ṣó tẹ́ á rí ní online tó ń gbébọn tó ń ṣe òṣì bó ṣe wù wọ́n yẹn. Ó di mélòó tí ìjọba ti mú? Ibi nìkan níjọba ti ń ṣiṣẹ́. Ìjọba fi wọ́n lẹ̀ nínú ọ̀tí kan máa jayé orí wọn ni. Kọ́ máa ṣe àwọn ọmọ wa lọ́ṣẹ́. Ó tojú sún mi o. Ọjọ́ tá Yorùbá máa bọ́ kúnnú tẹ̀m̀bẹ̀lú ẹkún ìwà tèmi nìkan. Ṣèbí kan kò ṣe mí, àwọn kan nìkan ṣe, kò dẹ̀ sí àwọn tó kàn mí pẹ̀lú wọn. Wọ́n tá bá kúrò nínú ẹ̀, ọjọ́ ẹ̀ ní ilẹ̀ Yorùbá máa dáa. Tí bá tún rántí ọ̀rọ̀ Lady K, ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, mo máa ń ké ni, mo máa ń gbàdúrà fọmọbìnrin yìí. Báwo ni ibẹ̀ ṣe máa rí ẹ̀fọn tó máa jẹ́ tó ti lóyìnbó dé? Tó yẹ pé nínú àwọn tá tẹ̀ wá Nàìjíríà tí ìyá Nàìjíríà tó ti mú wa lára yìí. Ebi mi ṣe wà Nàìjíríà gan, mi ò gbà kẹ́fọn jẹ mí o. Mi ìgbà ìwọ̀n bá oúnjẹ tí kì í fi jẹun, màá fi ra epo, màá tepo mọ́jú ni o. Nígbà tí wọn tí máa múná wá, èmi máa tepo, màá tan jẹrẹ́tọ̀ látalẹ́ títí dìgbà míì náà ló máa kú. Owó yẹn bó jẹ́ 1 kọ́bọ̀ ni mo rí, màá fi repo. Torí mi ìfẹ́ wàhálà ooru àti ẹ̀fọn, mi ìfẹ́. What of àwọn tí wọn ò ní owó yẹn? Lady K wà bẹ́ẹ̀ níbi nínú òórùn, wọ́n dẹ̀rọ ìyà tó ń jẹ wọ́n bẹ̀ yẹn. Àwọn ọba wa, àwọn èèyàn wa, ẹ mọ̀ pé mo sọ lọ́jọ́ yẹn, àwọn ọba wa ò dá sí i. Kàkà bẹ́ẹ̀ ẹni tó ti ọmọ wọn lé, wọ́n tún lọ bá ṣàjọyọ̀ ni. Ọlọ́run bẹ̀. Nǹkan tẹ́ bá ń ṣe ni gbogbo èèyàn ń rí. Gbogbo ìwà tẹ́ bá wù, àwọn gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ ọmọ yín ló wà níbẹ̀ yẹn, àbí fámìlì yín kan ló wà ní àhámọ́ pẹ̀lú oyún nínú, tẹ́ bá tẹ̀ ṣàánú gbogbo ẹ̀, ṣé kò yẹ kẹ́ ẹ ṣàánú Lady K? Ọmọ ọlọ́mọ. Ṣé kò yẹ kẹ́ ẹ ṣàánú Lady K ọmọ ọlọ́mọ? Ó wà níbẹ̀ yẹn. Àwọn bàbá yìí, àwọn ìjọba òjìṣà wà ní dẹ̀ fìyà jẹ àwọn ọmọ wa lójúkorojú àdé ń rí. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wọ́n sì ń yìn, wọ́n sì ń gbóríyìn fún un. Pé yes, ìyà tó fi ń jẹ àwọn ọmọ ìyá mi, mo láìkì ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní máa fìyà jẹ wọ́n, àwọn láìkì ẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Ṣáájọ́mọ ẹ, àbájọ́mọ mi, àbájọ́ àbúrò mi, Lady K mà ní ọkọ. Ó mà nẹ́bí, ó mà ní ìyá, ó mà ní bàbá, ó mà nẹ́bí. Tí wọ́n dẹ̀ lọ fi sí àhámọ́ látọjọ́ ẹ̀ nísìnyí tí wọ́n ò mú jáde. Ṣé ó dáa? Ẹ̀yin èèyàn, ẹ̀yin ọmọ Yorùbá. Lẹ́yìn ẹ̀ lẹ tí wá gba Àbújá lọ, lẹ tí wá lọ bá ẹni tó fi ọmọ yín sí àhámọ́. Ẹ wo nǹkan tí Buhari kò ṣó lè gbà kọ́ ọmọ ń wà láhàámọ́ báyìí ń bẹ̀ yẹn. Wọ́n ní ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú. Torí bẹ́ẹ̀ mo kórìíra ẹni tí ó bá kórìíra ọmọlàkejì ẹ̀, tí òun ro tọmọlàkejì ẹ̀ mọ́ tiẹ̀, mo máa kórìíra irú àwọn èèyàn bẹ́ẹ̀. Mi hate wọn gan, mi like wọn. Ẹni tí ò bá lè ronú pé ẹni tó bá jọ ọmọ mi ní kọ́, kẹ́ẹ̀tì ẹ̀ ró. Irú èèyàn bẹ́ẹ̀ mi gbà tiwọn rárá. Òun ni ìjọba yìí ó like ọmọ tiẹ̀ rí. Ìjọba ó like ọmọ tiẹ̀ rí. Gbogbo wọn gbé jẹ́ẹ̀tì lọ síbẹ̀.
wọ́n ṣe yẹ̀là yòlò, ojú òtí wọn, ara ò lọ́ wọn. Wọn ò rò í pé àwọn èèyàn ń wò wọ́n tí ìwà burúkú tó ń wù yẹn, ìwà ta ló máa mú mi wà, ìwà tó ń fọ̀bọ lọ̀ wọ́n, tó ń fi dìdìrín lọ̀ wọ́n, wọn ò tiẹ̀ rí rò rárá. Ṣé torí pé owó tó ń fún wọn ni, torí kò yé mi, àbí ẹ̀rù ń bà wọ́n ni? Àwọn aṣíwájú wa yìí, ẹ̀yin tèmi tẹ́wọ́ mi, ṣé ẹ̀rù ń bà wọ́n ni? Ẹ jẹ́ ká rò sí níbẹ̀, ṣé ẹ̀rù ń bà wọ́n ni? Ó dàbí pé ṣé ẹ̀rù tó, mi rò pé owó leléyìí o, mi rò pé owó ni o, tó bá pé owó nìkan mi ti dé nìyẹn o. Tó bá jẹ́ pé torí owó ni wọ́n ń ṣerú kọ̀ báyìí, kan mi ti dé nìyẹn o. Torí kò mọ òró mi ìrírò. Ẹni tó ti ọmọ yín mọ́lé, àwọn ọmọ tí wọ́n lẹ́ṣẹ̀, tí wọ́n ṣe nǹkan kan, ó tì wọ́n mọ́lé. Àwọn Boko Haram wọ́n dá wọn lẹ̀ pé kán máa lọ láyọ̀ àtàlàáfíà, ẹni tó ti pààyàn 10, tó ti pààyàn 20, tó ti pààyàn 50, tó ti pààyàn 100. Àwọn ìjọba yìí fi wọ́n lẹ̀ pé kán máa bá tiwọn lọ, pé kán máa lọ, wọn lè kán má dẹ́ṣẹ̀ mọ́. Èmi rí bí tán ti ṣe bẹ́ẹ̀ lágbàáyé. Ẹ wo ìlú tí wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́, irú àwọn Tamil àbí kí wọ́n porúkọ ìlú yẹn, tí àwọn Boko Haram bẹ̀ tí wọ́n lé wọn dànù. Kí ẹ má yẹ ẹ̀yin tèmi tẹ́ ń sọ pé wọ́n máa ń bọ̀ ní Nàìjíríà, wọn ò lè dọ́dọ̀ wá ń bí. Ilẹ̀ Haúsá yẹn náà ti máa, torí àwọn Haúsá ni wọ́n mọ owó ara wọn, ibẹ̀ náà ti máa léra wọn dànù. Nígbà tá Yorùbá bá ti lọ, tí Yorùbá ti lọ, ẹ rí i pé Haúsá jẹ ṣọpọnà ìyà. Àwa la ń bù wọn láṣìírí ní sí wọn tí mọ̀. Ẹ jẹ́ ká pín, tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run dẹ̀ máa fún wa ṣe. Ìgbẹ́ náà máa mọ̀ pé àṣírí ńlá ni Yorùbá àti Ìgbò dàbò wọn. Torí àwọn Boko Haram máa lé wọn sígbó ni, wọ́n á gbalẹ̀ yẹn lọ́wọ́ wọn. Ilẹ̀ Yorùbá ò ṣe é gbà, torí àjìnà síra àsúnmọ́ra wà. Àwọn Fúlàní àwọn ò lè wá gbalẹ̀ Yorùbá. Ilẹ̀ Haúsá náà ni máa gbà mọ́ wọn lọ́wọ́. Dìde tí wọ́n ń ṣe àgọ̀ tó ń bá wọn jà yẹn, òun náà ló máa pa wọ́n nílẹ̀ Haúsá yẹn. Tó yẹ pé lójú wọn báyìí Fúlàní ló ń jọba wọn, ló ń jẹ gbogbo nǹkan. Àgọ̀ ẹ̀ náà wá fẹ́ gbé dọ́dọ̀ wa pé káà náà wá gọ̀ fáwọn Fúlàní. Kò sáyè. Ọmọ ọkọ ni wà, kì í ṣọmọ àlè. Àdẹ̀ kì í ṣe àwọn tó wá sọ̀rọ̀ láì tó wá ń sọ̀rọ̀ Yorùbá láì dá. Àwọn ọmọ ọkọ àwọn yan ọmọ àlè ni wọ́n, alátẹnujẹdẹ ni wọ́n, aláìní làákàyè ni wọ́n, aláìní àròjinlẹ̀. Nígbà tí wọ́n bá ti wà sọ̀rọ̀ náà láì tó ń ṣe dáadáa, tó ń ṣe dédé, ókè nínú àwọn tẹ́kọ̀ fẹnu bá gẹ̀yàn jẹ́ yìí o. Káàdà wá bọ́ ta káwọ́ pé ẹ wo bójú wọn ṣe rí o, ẹ wo bẹ́sẹ̀ wọn ṣe rí o. Káàdà wá máa fẹnu, àbá náà lè ṣe ni. Kò sẹ́ni tí ò lè ṣe, ṣùgbọ́n nǹkan tó máa mú mi máa bá ọjà èèyàn jẹ́. Nígbà tí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ti tó. Táwọn pé mo bá sọ lọ́jọ́ kan, ọjọ́ kejì ò lè ní kí n sọ mọ́. Ẹ má jẹ́ kí a máa fẹnu bọ, mo tẹ̀ tún padà síbẹ̀ torí mo tún rò ni. Kí èèyàn bọ́ ta kó dẹ̀ máa sọ pé aṣọ kan, wọ́n gbá yín ní aṣọ kan, 10 naira náà ta o, wọ́n gbá yín ní o. Ní ẹni tó ń tajà, online kò sí kan tó jìyàn ní rí ní online yìí o. Kí èèyàn gbáyàn lójú mi pé ẹni yẹn aṣọ ẹni 1 naira, kó jẹ́ àbúrò mi, kó lọ rà ní 20 naira, kò kàn mí. Torí tó wá pé bá kó tó lọ rà ló sọ màá ní kó má lára yé báyìí, bó tó wá ti lè kówó fẹ́ nìyẹn, kò kàn mí. Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tèmi nìyẹn. Àwọn tó ń gbọ́jà wá fún kiri gba tí mi ìsílẹ̀ tó ń tajà fún àbúrò mi, ẹni ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ń gbọ́jà wá bá mi, wọ́n mọ̀ mí nà. Wọ́n ń gbọ́jà wá bá mi, wọ́n mọ̀ mí pé èmi gan-an gbọ́ràn ṣeré mi náà sì. Bọ̀ tó wá ti tajà fún ọmọ yẹn, gbà tó ní mọ̀ pé ó wá mú bá mi, ẹ̀rù ti wá bá. Mo ní kò rà pé kò ṣe nǹkan, nígbà tó ti fún lówó díẹ̀, mo ní kò rà, mo ló wà òkè. Ó wá bá mi lẹ́yìn pé ó wá ṣàfọgbọ́n ṣe, kò tẹ̀ ń wò báyìí. Tó bá jẹ́rú àyín ni ẹ ti fẹnu bàjẹ́ pé ẹ̀yin náà mẹ́nu ẹ̀, ẹ wá fẹnu járáǹkì ẹni ẹlẹ́ni. Kí ló dé tẹ́ fi ń ṣe báyìí? Ẹ stop ẹ, kò dáa. Kò dáa o. Kò dáa. Ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ àwọn Lady K yìí kọ́ náà ń ṣàánú wa. Ẹ̀yin èèyàn, ẹ bá mi dìde àdúrà fún Lady K àtàwọn tó wà ń bẹ̀. Èmi ò mọ nǹkan tí àwọn DSS ń wá lẹ́yìn àwọn arábìnrin. Ṣé wọ́n fẹ́ kán kú síbẹ̀ ni? Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo máa ń béèrè lójoojúmọ́. Ṣé wọ́n fẹ́ kí àwọn ọmọ yìí kú sí àkàtà wọn ni? Àwọn èèyàn lọ́bẹ̀rẹ̀ gbé jẹ́ẹ̀tì wọ́n ní 80 àbí 800 àbí ìkọ̀ọ̀kan mi tí ẹ mọ̀. Tó bá yá ní ìsìn gbogbo ní rí mọ́tò ní títì mọ́, jẹ́ẹ̀tì ní gbogbo wọn dẹ̀ lò. Ìlú tí ebi tó pa wá gbogbo lébi pa jù ní Nàìjíríà, ní Áfíríkà, ní the whole world, bóyá number 2 la mú. Tébi ń pa àwa ní ìṣẹ́ mú wá dúdú tó mú wá taratara. Gbogbo ẹ̀yin olórí wa wá lọ ra jet, ó tẹ́ kẹfì tọ́ọ̀lù kẹfì tọ́lé. Òun ni wọ́n lé àwọn tí bìrì jẹ́ kí Yorùbá lọ, tó rántí mọ̀ pé tí Yorùbá lọ, Yorùbá ní ọpọlọ. Ìwúrà dáadáa tó ń ṣe yẹn wọ́n ní lè ṣe. Yorùbá á ní ọpọlọ gan. Gbogbo bọ́n ṣe ń àpapí tó ń ṣe yẹn, Yorùbá ò lè gbà fún wọn. Òun ló jẹ́ káwọn olórí wa yẹn kó má fẹ́ gbà fún yín. Àṣírí ibẹ̀ ni mo bẹ́ fún yín. Ṣé mọ̀ pé ìjọba mọ́là, ìjọba jẹ́ kí n jẹ ni, ìjọba alájẹtán ni wọ́n. Mọ́là ò mówó tó ń jú.
so òun ló jẹ́ kí gbogbo wọn máa tò sí wọn lẹ́yìn torí pé wọ́n rí nǹkan jẹ, wọ́n rówó kó lábẹ́ Buhari, lábẹ́ ìjọba àwọn ìjọba bó ṣe ń ṣe wọ́n rówó kó lọ́wọ́ ara wọn. Ìgbáyé Jonathan wọ́n rówó kó lábẹ́ ẹ̀, bọ́n ti mọ̀ pé irú gan Gani tó wá bá Gani máa tó wá ń bá kí lórúkọ ẹ̀ Fẹ́mi Fálànà àbí kílẹ̀ Fẹ́mi Fani Káyọ̀dé tó wá ń bá Sunday alábòsí ní Fani Káyọ̀dé, òun pẹ̀lú àwọn tó dojú ìjọba Jonathan bolẹ̀ tó ní àwọn ń ṣe mọ́tò tí wọ́n wá lọ tó lọ mú duty tó gbé láti number 1 tó ń gbé free. Importer mi kan gbà yẹn mọ́tò 7 ló gbé wá, 4 la rí clear bẹ́ẹ̀, 3 tó kù jẹ àmọ́dẹ̀ ni. Nígbà tó lẹ́jìjì wọ́n sọ fún wa o, Fani ló wà nídìí ẹ̀ ń gbà yẹn tó lóun fẹ́ máa ṣe mọ́tò Nàìjíríà kó ní kí mọ́tò máa wọlé mọ́. Àwọn ló ń ba ìjọba jẹ́ torí pé kò sí ní abẹ́ Buhari ló jẹ́ kó máa wá sọ́dọ̀ Sunday gbà yẹn, alábòsí ni ó ti tún lọ wójú rere Buhari ń sìn. Ọjọ́ òṣèré kò yẹ kó wá Sunday, bàbá Sunday Igboho ṣé kò yẹ kó wá lọ síbì ní Kútọ́nù tán wà, ṣé kò yẹ kí Fani wá bàbá Sunday Igboho lọ́bẹ̀. Ẹ ti mọ̀ ẹ́ pé ojú ayé ni wọ́n ń wá, ojú ayé òun ni gbogbo wọn, torí pé wọ́n ti mọ̀ pé wọ́n ṣàfẹ́ wọn ọ̀dẹ̀ mọ̀ pé bàbá Sunday Igboho Ọlọ́run ni alátìlẹyìn ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí ní ìsìn bọ́dọ̀ ò ṣe jẹ́ kán rí mú ní ìsìn, ọwọ́ Ọlọ́run wà ń bẹ̀. Tó wá pé èrò ènìyàn ni ṣí Sunday Igboho á ti dẹni àná, á ti dẹni tápá wọn máa sọ pé nígbà yí ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run náwó sí èrò Ọlọ́run ni gbogbo nǹkan tí ọmọkùnrin yẹn ṣe. Kọ́nà kó ṣàánú wa. Mo dẹ̀ tún gbọ́ nǹkan kan náà ni pé Koiki ní kán má dáwó fún ìyàwó ṣí Sunday Igboho. Mi ò rí bí tó ti sọ ọmọ orí inú ṣáàtì kan ni o. Koiki èmi ò mọ o, bóyá mi ò mọ ọmọkùnrin mi ìmọ̀ kan tó wà nù Koiki o. Ṣáàtì mo ṣe lọ́jọ́ àwọn èèyàn pè mí pé kì í ṣe pé báyá ó ń rẹ́rìn-ín ó ń sunkún ni. Eléyìí tó tún ṣe yìí kọ́ Koiki ó dẹ̀ ń ṣakitiyan pé kí Yorùbá lè dúró bọ́ tá à mọ èrò ọkàn ẹ̀ gan kò yéèyàn. Understand ẹ Koiki tó bá dáwọ́ fún ọmọbìnrin ẹjọ́ ń dáwọ́ fún ọmọbìnrin yẹn sọ́fà pẹ̀lú ọkọ ẹ̀ ń bẹ̀ ẹ̀ náà. Ṣé inú ilé wọn ni ó wà ń bẹ̀? Àbá kan dá $1 billion fún owó ọ̀tí ẹ̀ torí obìnrin tó ń dúró tì ní ọkọ lọ́jọ́ ìpọ́njú ni. Ẹ wọ́n kan tó jú ẹ̀rí lálẹ́ ọjọ́ yẹn ni. Ṣọ́ọ̀kì yẹn kó sì máa lọ́wọ́ lára wúmà yẹn. Ẹni tó fẹ́ dáwọ́ fún ẹ jẹ́ kó dáwọ́ fún náà Koiki kí ló ń ṣẹlẹ̀ gangan. Tó ń ti ní ká máa bù ẹ ká máa sọ pé ìwọ náà òun ṣèyàn burúkú ló jẹ́ kí dáa bẹ́ẹ̀ sọ díẹ̀ báyìí. Máa fi ọmọbìnrin yẹn lẹ̀ o. Fi ọmọbìnrin yẹn lẹ̀ kó dẹ̀ fi ṣí Sunday Igboho lẹ̀. Àdúrà ni gbogbo wa ń ṣe fún bàbá wa ń sìn. Kọ́nà dẹ̀ jẹ́ kí gbogbo wa ká ṣe oríire. Kọ́nà wa kó là ká má ṣorí ibú, kó wa má burú, ká má kàgbákò, kó gbogbo wa kó buyọ. Èmi ò ní pẹ́ máa lọ ń tèmi. Lẹ́ẹ̀kan sí àgbo, mo ti post àgbo síbẹ̀ yẹn lẹ́ni ìhìn lánàá. Àgbo tí mo post lánàá ó pọ̀ gan, kì í ṣe díẹ̀. Àwọn tí mo tún dì yẹn ìyẹn ò pọ̀ bíi 7 péré ni. Ọ̀la náà tún máa wá kó àwọn èèyàn ra àgbo dákó dẹ̀ ń ṣiṣẹ́ bàjẹ́. Mi ìdánwò mi ìfọ́nbù o, ó ṣe iṣẹ́ bàjẹ́. Ẹ bá àwọn èèyàn ṣe ń pè Kẹ́mi Bùkọ́lá àwọn láìka gbé ẹyọ kíní kan ìwọ tẹ́ bá sàgbọ́n tó bá ṣe tá a ṣe fún ẹ tó ò ṣe wàá lọ tẹsẹ̀ lébọ̀ á jẹ́ pé nǹkan míì ti wà ní ààrẹ. Àmọ́ tẹ́ pẹ̀sẹ̀ lé òsì ń bẹ̀ àgbo wa ń ṣe iṣẹ́ bàjẹ́ torí mi ò ń rojú ṣe àgbo. Nǹkan tó yẹ kí lo 2 sí màá lo 2 sí. Mi ò sọ pé bá torí owó kìlọ̀ ẹ̀kún màá dì á pé ni kò yẹ yín sí. So kò ní jù báyìí lọ. Tó bá dẹ̀ máa fi tó bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí títí parí oṣù ìsóṣù tó ń bọ̀ aṣọ yẹn a kò dé sórí Kembi ni o. Ẹ lọ subscribe sórí Kembi kẹ́ lè máa rí gbogbo nǹkan tí mo sọ. Mi ò ní polówó ẹ̀ máa kàn tẹ́ fẹ́nu sọ fún ibẹ̀ ni mo ti máa fún yín price. Ibẹ̀ mo ti máa fún yín price àwọn aṣọ yẹn. Mi ní surprise bí ká rojọ́ ká sọ nǹkan tó ṣẹlẹ̀ ní orí page wà fún. So ẹ ṣe nọ́mbà mi lẹ́ẹ̀kan 0022111530. Ẹ ṣé ó dàárọ̀.